iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ̀rọ̀ lórí awuyewuye ńlá kan tó gba ìgboro wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fún orogún èèyàn tí wọ́n jọ figagbága nínú ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí Alhaji Atiku Abubakar ó fún ní kọ́ńtíráàtì olówó iyebíye láti fi pẹ̀tù sí nínú lórí owó tó pàdánù lórí ètò ìdìbò oṣù kejì ọdún yìí. Ẹ rántí wípé níṣe ni iléeṣẹ́ ààrẹ ìyún àwọn àjọ tó ń mójútó ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè yìí Nigerian Port Authority tí mánéjà wọn tó kéde wípé kọ́ńtíráàtì tíjọba àná ìyún ìjọba jagunfẹ̀yìntì Muhammadu Buhari tó fagilé ìyún kọ́ńtíráàtì iléeṣẹ́ Àtíkù Intex Nigeria Limited tó máa ń bá ìjọba orílẹ̀‐èdè gba owó lórí omi ìpè kọ́ńtíráàtì tán fagilé náà àwọn ti dá a padà o àti pé Intex wọ́n tún ti ń bá ìjọba orílẹ̀‐èdè gba owó lórí omi òkun Èkó ìyẹn omi tó wà lágbègbè Àpápá ní ìpínlẹ̀ Èkó. Ẹ ó sì rántí pé Àtíkù ìní ọ̀pọ̀ yẹn gbàgbọ́ pé ó ní ilé Intex Nigeria Limited ibẹ̀ gan lọ́pọ̀ yẹn sì gbàgbọ́ pé owó tabua owó ńlá tó wà lọ́wọ́ Àtíkù ibẹ̀ náà ló ti ń rí o nítorí pé ibi tí owó Nàìjíríà pamọ́ sí orí omi tó wà ní Àpápá lẹ́kọ̀ọ́ ìní owó náà ìní owó Nàìjíríà pamọ́ sí nítorí pé ibẹ̀ ni gbogbo nǹkan pàápàá àwọn nǹkan àlùmọ́ọ́nì àti epo tí wọ́n ń gbé wọlé lórílẹ̀‐èdè yìí ibẹ̀ ló ń gbà wọlé tó sì jẹ́ pé iléeṣẹ́ Intex Nigeria Limited tí Àtíkù jẹ́ olùdarí ẹ̀ ni ló ń bá wọn gbowó ibi báyìí gan-an ìní Àtíkù náà ló ti ń rí owó tabua tó máa ń ná tó sì jẹ́ pé eléyìí ní ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari rí lásìkò tí ètò ìdìbò ààrẹ ọdún 2019 bọ̀ tí wọ́n fi gba kọ́ńtíráàtì náà lọ́wọ́ Àtíkù tí wọ́n sì fagilé láti má ṣe jẹ́ kí ó rí owó láti ṣe ètò ìdìbò. Ṣùgbọ́n bí Tinubu ṣe tún wá kéde pé òun ti fún iléeṣẹ́ Intex ní kọ́ńtíráàtì olówó iyebíye náà padà ìlàríwó ńlá sọ táwọn èèyàn sì ń sọ wípé àwọn olóṣèlú ò sí torí wọn jà ọ́ nítorí pé ọ̀rẹ́ ni wọ́n àti pé Tinubu ti ń wá ọ̀nà láti fi bẹ Àtíkù ọ̀rẹ́ ẹ̀ ní ìdí òṣèlú. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí nípasẹ̀ ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu nípa ọ̀rọ̀ ròyìn ìyẹn ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Dàda ó jẹ́ kó di mọ̀ o wípé lóòótọ́ ìlànà ti dá kọ́ńtíráàtì iléeṣẹ́ Intex Nigeria Limited padà ṣùgbọ́n lásìkò yìí o kò lọ́wọ́ Àtíkù nù mọ́ wọn ní ọdún 2021 ìní Àtíkù ni ló ta gbogbo ìpín ìdókòwò ẹ̀ èèyàn shares tó ní iléeṣẹ́ Intex Nigeria Limited tó tà dànù ní $100 mílíọ̀nù tí yóò lé ní $70 bílíọ̀nù owó ilẹ̀ nígbà náà tí wọ́n sì ní Àtíkù kò ní ọwọ́ tàbí ẹsẹ̀ tàbí ara kankan níléeṣẹ́ Intex Nigeria Limited mọ́. Nígbà tó náà ń sọ̀rọ̀ Alhaji Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ tó tún jẹ́ waziri ìlú Adamawa nípínlẹ̀ Adamawa ó jẹ́ kó di mọ̀ o ó ní kò sóòótọ́ ọ̀rọ̀ pé òun ní Tinubu fún ní kọ́ńtíráàtì olówó iyebíye o ó ní bóun ṣe wà yìí ọdún 2021 ló ń kéde fún gbogbo ayé pé òun ti kúrò ní iléeṣẹ́ Intex Nigeria Limited tóun ti ta gbogbo ìdókòwò òun fún àwọn tó òyìnbó tó ní iléeṣẹ́ náà tó sì ní kọ́ńtíráàtì olówó iyebíye tí Tinubu fún wọn báyìí kò kan òun o àti pé káwọn èèyàn ká má ṣe sọ ìsọkúsọ wípé Tinubu fi kọ́ńtíráàtì náà ó fi pẹ̀tù sí òun lọ́kàn.